ẹ̀ka alẹ́ o àkú iṣẹ́ látòrọ̀ ìdùnnú yóò dé gbìyànjú aládé ìròyìn àṣálẹ́ ló sójú ìròyìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídògún kọ́bí lórúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn ẹ̀ka Ìjẹ̀bú Òde ti sún ìgbẹ́jọ́ di ọjọ́ 17 oṣù kọkànlá. ẹjọ́ tí olùsà Ìjẹ̀bú Òde olóyè Abdulrasheed Adésanya pè ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn mẹ́rìndínlógún mìíràn látàrí iyọ̀ tí wọ́n yóò kọ ẹ̀ kúrò nínú ìgbìmọ̀ àwọn afọbajẹ tí yóò ṣètò fífi Àwùjalẹ̀ tún jẹ. Anthony Gadunu ṣẹlẹ́rìí ẹjọ́ náà ní ilé ẹjọ́ gíga kìíní ẹ̀ka Ìjẹ̀bú Òde ó sì jábọ̀ ìròyìn ẹgbórin náà síwájú sí i. níwájú onídàájọ́ Catherine Ogunsanya nílé ẹjọ́ gíga kìíní Ìjẹ̀bú Òde gbogbo agbẹjọ́rò tó ń sojú àwọn olùpẹ̀jọ́ ló wà nílé ẹjọ́ yàtọ̀ sí olùjẹ́jọ́ kẹfà tí kò sí nílé ẹjọ́ àti tí kò sí aṣojú rẹ̀ nílé ẹjọ́ ní títẹ̀síwájú ẹjọ́ náà lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn agbẹjọ́rò tó wà nílé ẹjọ́ adájọ́ sún ẹjọ́ náà síwájú di ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2025 láti jẹ́ kí gbogbo àwọn olùpẹ̀jọ́ ní ìwé ìtẹ̀síwájú ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe là sílẹ̀. agbẹjọ́rò àgbà olóyè Àfọlábí pẹ̀lú olùsà Ìjẹ̀bú Òde àti ọ̀kan lára àwọn ìlàmú rẹ̀ fèsì díẹ̀ lẹ́yìn ìpàdé ilé ẹjọ́. olùjẹ́jọ́ kẹrìnlá tó jẹ́ Kakanfò Àwùjalẹ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ pé ìgbìmọ̀ náà wà láti dáàbòbò àti láti bójútó àṣà àti ìṣe ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. tí ẹ kò bá gbàgbé olùsà Ìjẹ̀bú Òde tí ó tún jẹ́ olórí ìlàmú rẹ̀ olóyè Abdulrasheed Adésanya ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2025 lọ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn ẹ̀ka Ìjẹ̀bú Òde pẹ̀lú ẹjọ́ tó pè fún ìyọkúrò orúkọ rẹ̀ nínú ìgbìmọ̀ àfọ̀bàjẹ́ láti lè ṣe Nta Ijebu. àwọn arìnrìn-àjò ọkọ̀ òfurufú tó gbéra láti ìlú Àbújá wá sí pápákọ̀ òfurufú Gateway tó wà ní Ìlẹ̀ṣàn Rẹ́mọ gbé oríyìn fún ìjọba ìpínlẹ̀ Ògùn fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n dá sílẹ̀ láti mú kí àwọn arìnrìn-àjò òfurufú ní ìrírí tó dáa lórí àmúlò amáyédẹrùn ìpínlẹ̀ náà. wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n pín ìrírí wọn nípa lílo pápákọ̀ òfurufú náà àti iṣẹ́ àwọn ilé-iṣẹ́ òfurufú tó ń ṣiṣẹ́ níbẹ̀. Yẹmí Dálémọ̀ ló jábọ̀ ìròyìn ẹgbórin náà síwájú sí i. nígbà tí wọ́n ń padà wá sí ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ọkọ̀ valujẹ̀ tó kó èèyàn tí ó dín díẹ̀ ní 100 láti ìlú Àbújá wá sí pápákọ̀ òfurufú ti Gateway International Airport tó wà ní Ìlẹ̀ṣàn ìpínlẹ̀ Ògùn. àwọn arìnrìn-àjò ṣàlàyé pé gbogbo àwọn ohun amáyédẹrùn tó wà ní ibùdó náà eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú gbé kalẹ̀ ni ó jẹ́ eléyìí tí ó wà níbàámu pẹ̀lú ti àwùjọ àgbáyé. wọ́n fi ìdùnnú hàn nípa ti àwọn iṣẹ́ náà nígbà tí a rí ọ̀kan lára wọn tí ó jẹ́ ọ̀mọ̀wé láti ìlú Ìbàdàn ṣàlàyé pé bí ọkọ̀ bàálù ọ̀hún ṣe gbéra tí ó sì balẹ̀ ní pẹ̀lẹ́kùtù ni ó jẹ́ eléyìí tó wúni lórí àti pé ó tún rọ̀ òun lọ́rùn láti pápákọ̀ náà lọ sílùú Ìbàdàn ju pé kí òun kọ́kọ́ lọ sẹ́kọ̀ọ́ kó ṣe tó máa bẹ̀rẹ̀ ìrìn àjò lọ sí ìlú Ìbàdàn. ní báyìí ìjọba ìpínlẹ̀ Ògùn tún fi ọkọ̀ ọ̀fẹ́ gbé àwọn tí ó wá sí pápákọ̀ òfurufú náà lọ sí àwọn agbègbè bíi Ìjẹ̀bú Òde, Ṣàgámù, Ìpẹ̀rù àti Abẹ́òkúta. eléyìí láti lè jẹ́ kí ó ṣe ìwúrí fún wọn láti máa lo pápákọ̀ náà nígbà tí àwọn ọkọ̀ agbérò tí a lè ṣàtà wà níkàlẹ̀ níbẹ̀ láti gbé àwọn èèyàn àgbà lọ síbi tí wọ́n ń fẹ́. ní báyìí kọ̀jọ̀kan àǹfààní ètò àgbélárugẹ ọrọ̀ ajé tí pápákọ̀ òfurufú náà ní wá fún ìpínlẹ̀ Ògùn ni ó kúrò ní kèrèmí. Yẹmí Dálémọ̀ ló jábọ̀ ìròyìn. ààrẹ Bọ́lá Tinubu mú àyípadà bá ipò àwọn adarí iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí. bákan náà ló ti yan àwọn tuntun mìíràn láti ṣe àfikún ètò ààbò ní orílẹ̀‐èdè yìí. ọ̀gágun àgbà Olúfẹ́mi Olúyèdè jẹ́ olórí àwọn ọmọ ogun tẹ́lẹ̀ rọ́pò ọ̀gá àgbà Christopher Musa gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ àpapọ̀ ààbò orílẹ̀‐èdè yìí nígbà tí ọ̀gágun àgbà Waheed Shaibu gba ẹ̀kúdà àṣẹ gẹ́gẹ́ bí olórí ọmọ ogun orílẹ̀ tuntun. ọ̀gágun ojú òfurufú Sunday Aneke ní olórí ọmọ ogun ojú òfurufú báyìí nígbà tí ọ̀gágun àgbà Idi Abbas ní olórí ọmọ ogun ojú omi. ọ̀gágun àgbà Udi Ndeye tẹ̀síwájú gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ fún iléeṣẹ́ ààbò orílẹ̀‐èdè yìí. ààrẹ rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò láti rí i pé wọn kò já orílẹ̀‐èdè yìí kulẹ̀ nípa rírí pé wọ́n ṣe àlékún ipò wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́, jíjẹ́ ojú alákọ̀ọ́fin sọ́rí àti ṣíṣiṣẹ́ papọ̀ ní ìṣọ̀kan. àwọn tí wọ́n sì yàn sípò náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀. ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ti sún ẹjọ́ títí di ọjọ́ Ajé kí Nnamdi Kanu lè bẹ̀rẹ̀ sí pé àwọn ẹlẹ́rìí rẹ̀ nínú ẹ̀sùn agbésùmọ̀mí tí wọ́n fi kàn án. Austin Ayinbe jábọ̀ ìròyìn pé wọ́n sún ìgbẹ́jọ́ náà lẹ́yẹ̀ òsọ́kà
olùjẹ́jọ́ Nnamdi Kanu gbà láti gba ẹjọ́ ara rẹ̀ rò. Oògùn àkànṣe tó ń jẹ́ agbára ààbò ara ní ìtọ́jú tuntun fún àrùn jẹjẹrẹ ń gba àkíyèsí púpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìwádìí àgbáyé fún ètò ìlera. Àwọn onímọ̀ nípa ètò ìlera lórí ètò Good Morning Nigeria ṣàlàyé pé oògùn tuntun yìí jẹ́ ìtọ́jú tó dá lórí agbára ààbò ara ènìyàn tó sì dára ju oògùn ìbílẹ̀ lọ nínú mímúláradá àti ìtọ́jú àìsàn jẹjẹrẹ. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Bí àkókò oṣù bàbà ṣe tún dé pẹ̀lú ìrìnàjò púpọ̀ àti ọ̀rọ̀ ajé púpọ̀, àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìsapá láti pa ẹ̀rù lọ́kàn àwọn awakọ̀ kí wọ́n lè pa òfin ojú òpópónà mọ́ lásìkò yìí. Káyọ̀dé Ọ̀làdòsù ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún talẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kan bìnrin lórí yìnyín títí di ọ̀la. Ó dàárọ̀ o.